Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́. Níbi gbogbo tí ẹ ti ń wò mí, tí ẹ ti ń gbọ́ mi lórí ìkànnì tí a wà yìí, lórí Ìmọ̀ Yorùbá. Mo kí gbogbo ọkùnrin, mo kí gbogbo obìnrin, mo kí gbogbo ọmọdé, mo kí gbogbo àgbàlagbà. Mo kí yín nílé, lóko, lẹ́yìn odi. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, ọba lánàá, ọba lónìí, ọba títí ayé àìnípẹ̀kun. Olódùmarè tó ń bá wa fàṣẹ sí gbogbo ohun tá a bá ń ṣe, tó ní kó máa rí bẹ́ẹ̀, tó ní kí ó máa ṣe bẹ́ẹ̀. Olódùmarè ńlá mọ́pẹ́ wa wá fún, tá a dúpẹ́. Òun náà la fìyìn wa fún lónìí. Iṣẹ́ tí a fẹ́ fúnra wa lónìí, eléyìí ò léwé, kò légbò, tẹ́ bá ń gbọ́ kò séwé, kò ségbò, kò séwé, kò ségbò, ẹ ṣáà po kẹ́míkà pọ̀. Ẹ bá ti wá po kẹ́míkà pọ̀, ìyanu á ṣẹlẹ̀. Ń lọ̀rọ̀ tó wà nílẹ̀. Alákọ̀ọ́kọ́ nǹkan tí ẹ máa nílò, òun náà ni plain paper yín, èyí tí ẹ máa fi kọ intentions yín. That is the first thing you need. Plain paper. Spell lélẹ̀ bẹ́ẹ̀ tí mo ń pè Ìmọ̀ Yorùbá. Tá bá ti fi wé síta, àjù spell síta fún àwọn tí wọn bá fẹ́ràn kán máa jó nǹkan, kán máa lọ nǹkan. Àwọn náà ti jókòó ní kọ̀rọ̀ yàrá wọn, wọn á tún ṣe eléyìí. Ẹ nílò plain paper, ẹ nílò black pen. Tẹ́ bá ti mú plain paper yín, lórí black pen àbí lórí plain paper, ẹ mú black pen ní ẹ fi kàn tẹ́ fẹ́, ní ti owó, ní ti ọlà. Ẹ kọ̀ọ̀kan mo owó tó bá ṣe pé iye kan ló wà lọ́kàn yín tẹ́ fẹ́ lò. Tàbí ẹ̀yin kàn tí ẹ fẹ́ ṣe wípé kí ọwọ́ yín má gbẹ fún owó títí tí ọdún ò fi yípo. Ẹ mú plain paper yín, ẹ mú plain paper, ẹ kọ intentions yín sí. Intentions yẹn ni kí ni mo fẹ́, iye báyìí ni mo nílò, iye báyìí ni mo fẹ́. Èmi ò tiẹ̀ wá ní specific amount. I want abundant blessing, I want abundant wealth, I want free flow of income. Tó bá jẹ́ pé nǹkan tí èmi fẹ́ nìyẹn, òun náà ni kó rọra kọ sínú ìwé ẹ̀. Láti kọ síbẹ̀, ṣàdúrà sí dáadáa, ṣàdúrà sí dáadáa. This is your intention paper. Intention paper rèé, ṣàdúrà ẹ̀ sí dáadáa. Má gbàgbé bẹ́ẹ̀ ṣe ń wọlé, ẹ máa tẹ like, ẹ máa tẹ love, kẹ̀dẹ̀ máa share ẹ̀, ẹ máa share ẹ̀, ẹ máa share ẹ̀. Ẹ jẹ́ kó lọ káàkiri. Let others benefit from it. Let others know that kì í ṣe ewé, kì í ṣe egbò nìkan, kì í ṣe ọ̀nà kan ṣoṣo náà ni àṣírí ń tọ̀. Ọ̀nà tí àṣírí tí Olódùmarè fi àṣírí sí ó pọ̀ jàǹtìrẹrẹ. Your intention paper, write all what you need, write all what you want. Ìwọ tó bá jẹ́ pé you need specific amount for that period, you can do it. But tó bá jẹ́ pé wọ́n ti ẹ̀ kàn wò pé àní kí gbogbo ẹ̀ ṣáàdùn kí ọdún 2023 yìí kó sàn mí, this is what you will do. Just write the year 2023, then write everything you want. Then now, write your name, write your date of birth, everything about you, write it. Your account number should be included. Your phone number should be included. Àbí èèyàn tí ò bá rí phone number rẹ pé tí wọn ò sì mọ ibi tó wà, báwo náà ṣe fẹ́ rí ẹ? So that gbogbo orí yẹn á bẹ̀rẹ̀ sí ní wọlé. Àwọn tó ti gbàgbé ẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní rántí ẹ̀. Nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn, your intention paper, where you write everything you want. Gbogbo nǹkan tó ní lọ́kàn sí rere tó fẹ́ kó wá sí ìmúṣẹ, you write it in that intention paper and you pray over your intention paper. Don't forget to pray. Then I used to tell us, especially ọwọ́ wa méjèèjì yìí, ó níṣẹ́ ṣe nínú ìrìn àjò ayé wa. Àpapọ̀ ọwọ́ wa yìí, ó ní iṣẹ́ tó lágbára. I may not reveal it to everyone because gbogbo àṣírí náà kọ́ la fi hàn yín. Gbogbo àṣírí kọ́. Ṣùgbọ́n mú sí àárín ọwọ́ ẹ̀ méjèèjì báyìí, kó wá pàdé. Tó bá ti pàdé, kó wá sọ gbogbo tó fẹ́ pátá níre ni o. Kó wá sọ, kó sọ, kó sọ, kó sọ, kó sọ tọkàntọkàn. Àti pé pẹ̀lú ìgbàgbọ́ wípé ó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Pẹ̀lú ìgbàgbọ́ wípé mo ti bẹ̀rẹ̀ sí ní rí ire. Kí ni nǹkan kejì tó nílò? O nílò ìrẹsì. Ìrẹsì. Ẹ ti rí. Torí ẹ̀ la ṣe máa sọ fún wa pé gbogbo wa pátápátá, ẹ má jẹ́ kí rice kó máa tán nínú ilé wa. Ẹ má jẹ́ kí rice kó máa tán nínú ilé wa. It is very, very important.
lórí tó bá ti ẹ̀jí láàárọ̀ gan tó bá bu ráìsì báyìí tó ṣe báyìí ire yóò ṣe é kà o kò sẹ́ni tí ò sọ pé òun jókòó ní ìsìn wá bẹ̀rẹ̀ sí ní ka ráìsì ire mi lágbájá ọmọ lágbájá gbọ́dọ̀ ṣe é kà kó dẹ̀ fi gbàdúrà ìbùkún ni ráìsì ń ṣiṣẹ́ fún tó o bá mú un tó bá bu ráìsì díẹ̀ iyọ̀ díẹ̀ tó ṣàdúrà sí láràárọ̀ tó ṣàdúrà sí láràárọ̀ kó tó jáde nínú ilé tó dẹ̀ bọ́ síwájú ilé tó mú tó fọ́n tàbí bó bá ṣe ń lọ lọ́nà kó máa fọ́n o ò ní wá retí ara ò ní ní ẹ́ àṣírí kan tún nìyẹn lọ́nà ọ̀bẹ yẹn ṣùgbọ́n lè tá a fẹ́ ṣe o nílò rẹsì tó pọ̀ dáadọ́ rè lórí rẹsì kì í ṣe sísè o tútù ni kò dẹ̀ ní ọ̀fadà tàbí àgíríkì tàbí èwo lẹ tún pè kò bá jẹ́ tòmátò lẹ́yìn yẹn o nílò iyọ̀ tá a fi sebẹ̀ iyọ̀ ìsebẹ̀ ẹ mọ̀ pé ọ̀pọ̀ ìgbà náà ni mo máa sọ fún yín pé iṣẹ́ tí iyọ̀ ń ṣe ó pọ̀ dáadáa à ń lo iyọ̀ láti fi wẹ ọwọ́ burúkú kúrò à ń lo iyọ̀ láti fi lé ẹ̀mí burúkú jìnnà nínú ilé wa à ń lo iyọ̀ láti fi wẹ ọwọ́ dànù lára wa gangan fúnra wa a sì ń lo iyọ̀ láti fi pe ìbùkún wọlé if you are the type tó bá ní access tó láyè tó lóore ọ̀fẹ́ ní every month máa fi iyọ̀ sí orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ẹ̀ níta àti nínú ó dáa gan-an. It is very, very good for you to command blessings into your life, into your home, into your work, into your office, and everything that has to do with you. So, tó bá ń ṣe wàá rí pé o ò ní táwọ́ ná. Nǹkan ẹlẹ́ẹ̀kejì tá a nílò nìyẹn iyọ̀ ìsebẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta o nílò jà báyìí. Ìgò ni o má lò níke. Ìgò la máa ń lò fún irú iṣẹ́ báyìí. Ẹni tó bá ti jẹ́ ọmọ ẹgbẹ́ ìmọ̀ Yorùbá tipẹ́tipẹ́ ẹ ti mọ̀ wípé iyọ̀ o rice o coins o a kì í fi ṣàwàdà nínú ìmọ̀ Yorùbá and àwọn tó dẹ̀ ti ṣe tán ti gbé sínú yàrá wọn tán gbé sínú ọ́fíìsì wọn yes they are still talking about it today. Tó bá jẹ́ pé àwọn yẹn ni wọ́n ti mọ̀ pé oṣù mẹ́fà you renew it. So ìkan náà tún rèé another top secret ni. So já àtàfẹ́ lò rèé já àtàfẹ́ lò rèé alákọ̀ọ́kọ́ tó bá ti ní ẹ ti rí kí lélẹ̀ tùràrí lélẹ̀ láti jẹ́ kí ó wà ní mímọ́ fún nǹkan tá a fẹ́ ṣe láti sanctify ẹ̀ òun ni nǹkan tí mò ń ṣe yìí. Ìwọ náà tí o bá jẹ́ pé ìwọ lè má nírú ètè mi lò yìí tí ìwọ bá ti ní sage wọ́n pe kinní kan ní sage bó bá ṣe pé cinnamon náà ló ní onígi tanná sí bí mo ṣe tanná sí kò fi sínú inú ẹ̀ kò fi sí gbogbo ara ẹ̀ fi sínú ẹ̀ kò fi sí gbogbo ara ẹ̀ o ti rí bí mo ṣe ṣe òun rèé wà á fi sínú ẹ̀ dáadáa wà á fi sínú ẹ̀ dáadáa o ti rí òun lélẹ̀ kí nǹkan tí a fẹ́ ṣe ó lè ṣiṣẹ́ kíákíá kó jẹ́ kíákíá òun náà nìtumọ̀ nǹkan tí à ń ṣe àti pé ká lè mú ọwọ́ kúrò gbogbo àwọn kan tó máa béèrè pé báwo la ṣe ń mú ọwọ́ ọjà kúrò nínú apẹ tá a bá fẹ́ fi ṣe nǹkan báwo la ṣe ń mú ọwọ́ ọjà kúrò ọ̀nà kan rèé láti mú ọwọ́ ọjà kúrò àti gbogbo ọwọ́ tí ò ní jẹ́ kí nǹkan tá a bá fẹ́ ṣe kó ṣiṣẹ́. So alákọ̀ọ́kọ́ nìyẹn ìpele àkọ́kọ́ òun náà nìyẹn ó ti rí tó bá ti wá ṣe yẹn tán your intention paper tó ti kọ nǹkan tó fẹ́ sí tó ti gbàdúrà sí dáadáa wà wá mú wà á kà tó bá fẹ́ kà yẹn ọ̀nà ọ̀dọ̀ ẹni kó kà sí ṣòmọ̀ pé iṣẹ́ tó fẹ́ ṣe fúnra ẹ̀ lélẹ́yìí ọ̀nà ọ̀dọ̀ ẹ tó bá ṣe pé àwa fẹ́ ṣe fún èèyàn nísìn iṣẹ́ ilé ìdàbí ẹni pé kan sọ pé èèyàn ní fá lọ́dọ̀ babaláwo ni bẹ́ẹ̀ ni tó bá ti ṣe tá bá fẹ́ ṣe tó bá jẹ́ pé wọ́n la fẹ́ ṣe fún we be calling your name and a máa ṣe ọwọ́ ẹ̀ síta bí a ṣe ń ṣe é tó bá ti wá mú tó fòdì ẹ̀ sí ọ̀dọ̀ ara ẹ̀ fún tiẹ̀ wàá fòdì ẹ̀ ń rèé òun ni wàá wá fi tẹ́lẹ̀ nínú jà yìí òun ló máa fi tẹ́lẹ̀ tí wàá press ẹ̀ dáadáa títí òun rèé òun ni mo kọ́kọ́ fi sísàlẹ̀ kí ni nǹkan tó kàn wàá wá mú ìrẹsì your rice you put your rice on top bàbá fẹ́ èbó ní ìsìn wá ní bàbá sọ Yorùbá jálẹ̀jálẹ̀ nípa èbó ni ẹ sọ bàbá tún fẹ́ èbó wá tún ní Yorùbá ni ẹ sọ èèyàn ò lè dá lójú ọmọ aráyé kán má rí sọ so àmọ̀ ṣe tiwa bọ́lọ̀ bá ṣe ní kí ó dá lójú wa àwọn tó bá dá lójú wọn náà tó àwọn tó bá sì ní ò dá lójú wọn ìwọ́n wọn ṣàmì gbogbo wa owó rèé
bó ṣe ń ṣe yẹn ire tí ò ṣe kà, ire tẹ́nikẹ́ni ò gbọ́dọ̀ kà, tí ẹnikẹ́ni ò ní rí kà, òní kí Ọlọ́run kó wá ṣe fèmí lágbájá ọmọ lágbájá lórí nǹkan báyìí, lórí nǹkan báyìí, lórí nǹkan báyìí. Ṣé o ti rí pé mo ti bu ráìsì díẹ̀ sí i? Bá ti bu ráìsì yẹn wàá túbọ̀ síbi iyọ̀ ìsebẹ̀, wàá túbọ̀ náà sí ẹnìkan ò kì í rídìí òkun àbíṣán máa ń rídìí ẹ̀, ẹnìkan ò kì í rídìí ọ̀sà o. Àṣírí èmi lágbájá ọmọ lágbájá ò gbọdọ̀ tú fáyé. Gbogbo tó ń fowó ṣe láyé kó rọ̀ mí lọ́rùn láti ṣe o nínú ọdún 2023. Ó ti rí, mo tún ti buyọ̀ sí. Wàá tún mú ráìsì, wàá tún mú ráìsì, wàá tún gbé ráìsì. Bá ti mú ráìsì ẹ̀ wàá tún dà lé lórí. Ó ti rí bó ṣe máa ṣe nìyẹn. Wàá tún da ráìsì lé, wàá tún padà síbi iyọ̀ ẹ̀, wàá tún padà síbi iyọ̀, wàá tún fi iyọ̀ sí. Ó ti rí, ó ti rí. Bí ire tí ò ṣe kà bó ṣe máa tẹ̀léra wọn tẹ̀léra wọn tẹ̀léra wọn fún wa nìyẹn. Láṣẹ Olódùmarè ọba. Tún mú ráìsì ẹ̀, táwọn fún ráìsì náà la fi bẹ̀rẹ̀. Ráìsì náà ni ó gbọ́dọ̀ wà ní òkè pátápátá. Ó ti rí oore tí ò ṣe kà ní látọ̀dọ̀ èèyàn tí wọ́n gan ò mọ̀. Tó bá ti ṣe tán kí ló kù wà wá dé. So oore tí ò ṣe kà, uncountable blessings from the people I know, from the people I don't know, kó bẹ̀rẹ̀ sí ní wọnú ilé mi lágbájá ọmọ lágbájá látòní lọ. Kíre gbogbo kó bẹ̀rẹ̀ sí ní wọnú ilé wa. Ajé ńláńlá kó bẹ̀rẹ̀ sí ní wọnú ilé wa. Ìgbéga ńláńlá kó bẹ̀rẹ̀ sí ní wọnú ilé wa. Tó o bá ti wá jí láràárọ̀ wàá tan white candle ẹ̀, wàá fi ṣàdúrà sí dáadáa, tàbí green candle. Tó bá jẹ́ green lóní lo green, tó bá jẹ́ white lóní white cover gbogbo ẹ̀. Mú dání ṣàdúrà sí dáadáa, ṣàdúrà gbogbo nǹkan tó bá fẹ́. Ire kì í ṣe mọ̀ wípé kì í ṣe owó nìkan ni ire téèyàn ń tọrọ. Your health is part of what you must seek every time. Peace of mind ó wà lára nǹkan tí èèyàn gbọ́dọ̀ máa béèrè ní gbogbo ìgbà. Ìdùnnú tí ò lópin ó wà lára ire tó jẹ́ pé gbogbo wa gbọ́dọ̀ máa fi ojoojúmọ́ wá, ká máa fi ojoojúmọ́ tọrọ lọ́wọ́ Olódùmarè. And these are the secrets of how you do it. I didn't say prayer, only prayer. Mi sọ pé kò ṣiṣẹ́ o, ṣùgbọ́n tó bá ṣe pé only prayer lè ṣe gbogbo ẹ̀. Why is our pastors, why are they asking us to bring water? Why did they say you should bring oil? Why did they say you should use mantle? So these are the secrets your pastor will never tell you. There are some things you need to do. There are some things you need to add. Tó bá ṣe wípé ṣe Jésù ó lágbára láti sọ fún ọkùnrin yẹn pé ó yá gbójú ẹ̀ síbi kí n dẹ̀ náwó sí. But Jésù mọ̀ wípé ó gbọ́dọ̀ pass through process. Ló ṣe sọ wípé ó yá itọ́ ó dẹ̀ tú sílẹ̀, ó dẹ̀ mú yẹ̀pẹ̀ yẹn ó dẹ̀ fi lẹ̀. So these are the things you need to do sometimes. Ẹlòmíì kò nílò ju nǹkan kékeré báyìí lọ tí gbogbo ayé á dẹ̀ fi yí padà. Tó o bá ti mú prayer candle ẹ̀yẹn láàárọ̀ tó mú dání báyìí, níbi tó bá wà gbé kàn ṣéèkì ẹ̀. Ire tí mi ò fọkàn sí kó bẹ̀rẹ̀ sí ní pọ̀, àmì pọ̀, àkúnwọ́ sílẹ̀ àti oh my goodness. Àwọn tó lè mọ irú àdúrà yẹn pray jù àwọn ní kí lórúkọ ṣọ́ọ̀ṣì yìí, Mountain of Fire, Shaking Together, dídá àti CAC. Bàbá o gbàdúrà bí ẹni tí ò ní gbà mí mọ́. Oh my goodness. Àwọn àdúrà àgbà yaso èmi ò ní pariwo, má dín níbọ̀ ẹ̀ lọ́wọ́ ariwo lásán kọ́ o. Tó bá ti mú tó wá gbàdúrà yẹn sí báyìí ni mo ṣe fẹ́, ire ni kó wọlé fún mi. Kí n má tàwọ́ ná, kí n má tọrọ lò, kí n má tọrọ jẹ, kí n má tọrọ mu. Mú kándù yẹn kàn sí orí ẹ̀, máa kàn sí orí ẹ̀, máa kàn sí orí ẹ̀. Bí o bá ṣe ń kan tó bá ń kún àkúnwọ́ sílẹ̀, ire tiẹ̀ náà ó máa kún àkúnwọ́ sílẹ̀. Iṣẹ́ ilé oṣù 3 ló máa fi gbé pamọ́. Oṣù 3 ló fi máa wà bí kan. After 3 months you do another one. After 3 months you do another one. O lè gbé sínú yàrá ẹ̀, o lè gbé sínú ọ́fíìsì ẹ̀, o lè gbé sínú ṣọ́ọ̀bù ẹ̀. Ìwọ ṣáà máa ṣe tó bá ṣáà ti ń débẹ̀, kàn mú kándù ẹ̀ fi ṣàdúrà kàn sí lórí. Ajé ò ní wọ́n ẹ̀ o, àṣírí ni. Ó dáhùn, wàláì àṣírí ni. Má gbàgbé gbogbo ìwọ tí o bá fẹ́ pe ìmọ̀ Yorùbá, bóyá ìwọ fẹ́ consultation, bóyá ìwọ tiẹ̀ fẹ́ àwọn spiritual product wa,
ṣé money oil, nǹkan téèyàn fi ń pàdé aláàánú, àwọn èyí tá a fi síta tí ò ga wá lára tó jẹ́ pé ní owó táṣẹ́rẹ́, òun ni mo máa ń dárúkọ yẹn. ṣé mí kó o kú, ọlọ́run gbọ́, kó bá ṣe mí ikú pa ẹ́. ṣe mí kó o kú, ọṣẹ tá a fi máa ń wẹ̀ lẹ́ẹ̀kan ṣo péré ní ẹ̀ẹ̀kan ṣo ló máa wẹ̀ ẹ́. Yes, after 3 months you pour it away or pour it in your garden. Ó dáa téèyàn bá lè dà sí garden, tó bá jẹ́ pé ìwọ tó ní garden dà síbẹ̀, ìwọ tó bá dẹ̀ ní garden flush it in your toilet. Ìwọ tó bá wá lè ṣe yẹn má rí mọ́lẹ̀ o, ìwọ tó bá lè ṣe yẹn jáde lọ síbi tí ẹsẹ̀ ń gbà, lọ fọ́n, lọ dà sí gbogbo bẹ̀, wà tún ṣe mí, àdúrà àdé máa gbà. Gbogbo iṣẹ́ ìmọ̀ Yorùbá tí ẹ bá fẹ́ ọ̀dà fún 09024440432 is the number to call. Olódùmarè yóò mọ̀ ràn wá lọ́wọ́. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ consultation, àyẹ̀wò àbí àyẹ̀wò lẹ́kùnrẹ́rẹ́, ẹ kàn sí wa lórí the same number 09024440432. That is the number to call. Ẹ ṣeun gan. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di. Títí dìgbà míì láti máa pàdé. Káṣíù.